Listen to your zodiac signs daily predictions for today, Sunday, March 16, 2025. Wá gbọ́ ṣíṣe àti máṣe tòní gẹ́gẹ́ bí irúfẹ́ ìràwọ̀ tí ò ń lò. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà ṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà atórí ẹni tí ò sunwọ̀n ṣe, mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní, tí ń ṣe ọjọ́ Sunday, March 16 ọdún 2025 tí a wà nú ẹ̀ yìí. Ẹ̀yin tí ẹ̀ ń wò mí pátá, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko, kó lè jẹ́ ìwúlò àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Kí ẹ sì má gbàgbé láti follow, kí ẹ sì subscribe, kẹ́ lè pè láwọn tá máa jàǹfààní onírúurú fídíò tá à ń fi léde lójoojúmọ́ fún ìdàgbàsókè ìjọmọ ènìyàn. Fẹ́yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú, ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó kanranyan Aries, ẹ̀yin tá a bí láàrin March 21 sí April 20, ẹ kíyèsára lọ́jọ́ tòní tówó ṣeéṣe kí ẹ kojú àwọn ìṣòro díẹ̀díẹ̀ kan lénìí. Bẹ́ẹ̀ sì ni tí ẹ bá ń rìn lọ́nà lọ́jọ́ tòní, kẹ́ kíyèsára, tàbí tí ẹ bá ń travel tówó ṣeéṣe kí ọ̀pọ̀lọpọ̀ ọ̀tá yín kọ́ lásídẹ́ǹtì lọ́jọ́ tòní o. Ní ààyè iṣẹ́, ó ṣeéṣe káwọn ọ̀gá yín kí wọ́n fẹ́ dá ìṣù kan lẹ̀ fún yín, ṣùgbọ́n gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ lọ́jọ́ tòní, ẹ mọ́kàn balẹ̀ kí ẹ sì máa ṣiṣẹ́ lé lórí. Ìyípo padà máa wáyé láìpẹ́ láì jìnà. Bẹ́ẹ̀ sì ni lọ́jọ́ tòní agbára káká máa wà fún yín, tẹ́ ẹ sì máa lè rí dájú pé yanjú gbogbo nǹkan kíkan tí ẹ bá fẹ́ yanjú ní àkókò. Kẹ́ wá kíyèsára pẹ̀lú àwọn ìwà ìkọ̀kọ̀ èyí tó ṣe é pé ìfẹ́ kẹ́nìkan kọ́ rí yín nídìí rẹ̀, tó bó ṣeé ṣe kó fẹ́ ṣàkóbá fún reputation yín. Lónìí, ènìyàn kan tó súnmọ́ yín lè disappoint yín o. Kẹ́ rí dájú pé ẹ prepare fúnrúfẹ́ ẹ̀kọ́ bẹ́ẹ̀ lénìí. Bákan náà sì rèé, kí ẹ má finú tọ́yàn lénìí rárá, kí ẹ má gbára léèyàn o. Ẹ tẹpá mọ́ṣẹ́ lénìí, kẹ́ ṣe nǹkan yín létòlétò, kẹ́ kíyèsára pẹ̀lú ìbínú, kẹ́ sì ṣèwúre kọ́ ló ń gbé yín borí ọ̀tá. Blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Gbogbo àkókò tá wà látòwúrọ̀ ṣáájú aago 3 ọ̀sán ni àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus, ẹ̀yin tá a bí láàrin April 21 sí May 20, lénìí ọkàn yín máa balẹ̀ pẹ̀sẹ̀, inú yín á sì dùn púpọ̀ pẹ̀lú bí gbogbo ìgbésí ayé yín ṣe ń lọ lọ́jọ́ tòní. Kẹ́ má ṣe fàyè gba àwọn èròǹgbà tí ó tọ́ rárá, kí ẹ gbájúmọ́ ìfọ̀kànbalẹ̀, kẹ́ sinmi lọ́jọ́ tòní. Ìyẹn máa tún jẹ́ kí ọpọlọ yín tún jí pépé. Lénìí kẹ́ kíyèsára pẹ̀lú ọ̀rọ̀ owó, tówó ṣeéṣe kí ẹ fẹ́ kówó dànù lénìí o. Ní ààyè iṣẹ́ sì rèé, àwọn èèyàn máa dunnú nípasẹ̀ bí ẹ ti ṣe ń ṣiṣẹ́ sí. Ẹ wá kíyèsára pẹ̀lú oúnjẹ tẹ́ ẹ jẹ pẹ̀lú olólùfẹ́ yín lọ́jọ́ tòní kó má ba health issue. Ẹ rẹra yín lẹ̀, kí ẹ ṣe dáadáa sáwọn èèyàn, kẹ́ sì pa àwọn àṣírí kọ̀ọ̀kan yín mọ́ dáadáa. Aago 11 láàárọ̀ sí aago 12 ní ọ̀sán ni àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ yẹ́lò sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tá a bí láàrin May 21 sí June 21, lénìí ẹ máa wà very creative. Bẹ́ẹ̀ sì ni láàyè iṣẹ́ yín, ẹ máa mọ bá àti ń pèlè idea tuntun tẹ́ lò fún ìdàgbàsókè iṣẹ́ yín. Níbi iṣẹ́ àwọn èèyàn máa tún dá yín mọ̀ sí. Bẹ́ẹ̀ sì làwọn tó wàgbà yín ká máa appreciate yín fún àwọn ẹ̀bùn pàtàkì tẹ́ lò níbi iṣẹ́ lénìí. Ẹ wá kíyèsára pẹ̀lú ọ̀rọ̀ ẹnu yín, kí ẹ má sọ̀rọ̀ tó máa ṣàkóbá fún ìmọ̀lára ọmọlàkejì. Tí àìsàn kan bá da yín gúnlẹ̀ tẹ́lẹ̀, tàbí tẹ́ bá ní àìlera kankan tẹ́lẹ̀, ó ṣeéṣe kí gbogbo ẹ yanjú lọ́jọ́ tòní kálàáfíà tó ara. Tẹ́ bá rìnrìn àjò, kẹ́ kíyèsára, kẹ́ pa àwọn nǹkan tí ẹ nímọ̀ pátápátá, kí ẹ má bá sọ nǹkan nínú lọ́jọ́ tòní, tàbí kí wọ́n má bá jà yín lólè lénìí. Bẹ́ẹ̀ sì ni ó ṣeéṣe kí ẹ gbọ́ ìròyìn ayọ̀ kan látọ̀dọ̀ ènìyàn kan tó jìnnà sí yín díẹ̀, tí ẹ sì máa bí ìdùnnú fún ẹ̀yin àti mọ̀lẹ́bí. Lénìí ẹ má ṣe ohun tó lágbára jù ẹ̀mí yín lọ. Ẹ fìfí àtọ̀yàyà hàn sáwọn èèyàn, ẹ ṣe dáadáa sáwọn èèyàn lọ́jọ́ tòní. Grey jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 11 láàárọ̀ sí aago 12 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán ni àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tá a bí láàrin June 22 sí July 22, ẹ máa wà busy púpọ̀ lọ́jọ́ tòní, ṣùgbọ́n ìyẹn ò ní kó wá rẹ̀yìn tẹ́ rárá látàrí gbáragbára káká máa wà fún yín, tára yín sì máa yá gágá dáadáa lénìí.
ẹ máa enjoy iṣẹ́ yín lénìí, bẹ́ẹ̀ sì ni ẹ máa lè yanjú kùdìẹ̀kudiẹ tó bá jẹyọ níbi iṣẹ́ ní ìrọ̀rùn pẹ̀lú àwọn idea tó máa sọ sí yín lọ́kàn. Bẹ́ẹ̀ sì ni àwọn ọ̀rọ̀ sísọ yín máa wà very effective lénìí ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, ẹ bá wọn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín kí ẹ sì fi ìgboyà ṣe ohunkóhun lénìí. Aago 11 láàárọ̀ sí aago 12 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí tí colour sea green sì jẹ́ colour èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó gbóná riri Leo, ẹ̀yin tá a bí láàrin July 23 sí August 22, ara yín máa yá gágá lénìí, ọkàn yín sì máa wà very active. Ó dára kí ẹ ronú jinlẹ̀ nípa àwọn ìmọ̀ tí ẹ tún máa kọ́ tí á tún bí kí ìdàgbàsókè dé bá ìgbésí ayé yín. Bẹ́ẹ̀ sì ni tí ẹ bá ń gbìyànjú láti ṣe nǹkan kan lọ́jọ́ tòní, ẹ̀yin ṣáà ti ronú nípa rẹ̀. Ẹ máa ronú kan nǹkan tí ẹ máa lò tó ṣe pé nǹkan náà máa work out fún yín. Ó ṣeé ṣe kí ẹ̀yin tó ṣe pé ẹ ti gba lóònù tẹ́lẹ̀ kí ẹ fẹ́ face àwọn challenges kan nípasẹ̀ sísanwó náà padà lọ́jọ́ tòní. Kẹ̀kí sára pẹ̀lú ọ̀rọ̀ owó lénìí. Tí ẹ bá wá lè yanjú àwọn aáwọ̀ kéékèèké tó wà láàrin ẹ̀yin àti mọ̀lẹ́bí lọ́jọ́ tòní, ìrọ̀rùn lẹ́ fi yanjú nǹkan míì tí ẹ bá fẹ́ yanjú lọ́jọ́ tòní nínú ìgbésí ayé yín. Ẹ bá àwọn ènìyàn ṣe, ẹ rẹra yín lẹ̀ kí ẹ sì wá ìrọ̀rùn láwùjọ yín lénìí. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9 láàárọ̀ sí aago 12 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tá a bí láàrin August 23 sí September 23, lénìí ó ṣeé ṣe kára déédéé fẹ́ máa kan yín tàbí kí nǹkan dàbí ìgbà pé ó sú yín lọ́jọ́ tòní, ṣùgbọ́n tẹ́ bá lè mọ́kàn balẹ̀ pẹ̀sì ọjọ́ tòní á dára. Láàárín àwọn ìṣòro náà ó ṣeé ṣe kí ẹ padà rí oore gbámú láàárín rẹ̀ tàbí kí ẹ rí àwọn opportunity nǹkan tuntun lénìí kí ẹ relax kí ẹ lè fi recharge energy yín ṣáájú kí ẹ tó lè fẹ́ invest lórí okòwò. Ẹ make recharge yín dáadáa tàbí kí ẹ tó ènìyàn kan tó nímọ̀ dáadáa nípa rẹ̀ lọ kí ẹ má bàa kábàámọ̀ bọ̀ ọbẹ̀. Lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí ẹ bá ayé nípò ẹni tó ń lo àkókò àti ìgbà tó pọ̀ lórí àwọn nǹkan tí ò tiẹ̀ important rárá. Lénìí kí ẹ rí dájú pé ẹ gbájúmọ́ àwọn nǹkan tó ṣe kókó fún yín láti gbájúmọ́. Ẹ má ṣojú kòkòrò nǹkan ju bó ṣe yẹ lọ, ẹ má fi inú tán yànjú, ẹ má gbára lé yànjú, ẹ mú sùúrù lò kí ẹ sì ṣọwọ́ ná kí ẹ má sì nànú àpà lọ́jọ́ tòní. Aago 6 kọjá ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ sí aago 7 kọjá 30 ìṣẹ́jú ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí tí colour emerald green sì jẹ́ colour èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ márìmí fún Libra, ẹ̀yin tá a bí láàrin September 24 sí October 23, láyìíká yín láwùjọ àwọn ọ̀rẹ́ yín àwọn èèyàn máa tún dá yín mọ̀ sí dáadáa lọ́jọ́ tòní, ṣùgbọ́n ó ṣeé ṣe káwọn challenges kéékèèké fẹ́ wáyé lọ́jọ́ tòní. Ẹ ké sára, ẹ má ṣe nǹkan tó lè lòdì sí ìjọmọ ènìyàn tàbí tó lè tarnish image yín lọ́jọ́ tòní. Lénìí ẹ máa rí support látọ̀dọ̀ àwọn tó súnmọ́ yín tí yẹn sì máa jẹ́ kí ẹ rí ìdàgbàsókè lórí iṣẹ́ yín tí ẹ sì tún máa rírí owó gbámú. Ẹ má dá sọ̀rọ̀ tí wọn pè yín sí àbẹ́ tí ó kàn yín lénìí. Ẹ rẹra yín lẹ̀ kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn. Ẹ má sọ̀rọ̀ àsọjù láwùjọ lọ́jọ́ tòní pẹ̀lú. Sea green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 3 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tútù Scorpio, ẹ̀yin tá a bí láàrin October 24 sí November 22, bó ṣe oúnjẹ ni àbáṣọ ẹ rí dájú pé ẹ ṣe nǹkan kan fáwọn tó ṣe pé wọ́n já láìní lọ́jọ́ tòní látàrí pé ẹ̀yin gan máa wà very generous lónìí. Ó dára kí ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ ṣàánú fáwọn tẹ́ bá nípá láti ṣe fún lénìí. Lọ́jọ́ tòní ẹ máa fẹ́ mú àwọn relationship yín lọ́kùnkúndùn dáadáa tí èsì máa jẹ́ kí ìbáṣepọ̀ yín kó dánmọ́rán dáadáa. Gbogbo àwọn aáwọ̀ tó bá ti wáyé sẹ́yìn kẹ́ rí dájú pé ẹ gbé gbogbo ẹ̀ kúrò lọ́kàn kí ẹ pa gbogbo ẹ̀rẹ̀ pátá kí ẹ sì bẹ̀rẹ̀ ìbáṣepọ̀ tuntun pẹ̀lú àwọn olólùfẹ́ yín. Ẹ rí dájú pé ẹ kíyèsára pẹ̀lú ìbínú látàrí pé tẹ́ bá hùwà tí ó ṣe é pé ó ní ìbínú ó ṣeéṣe kó fẹ́ affect relationship yín díẹ̀. Lénìí tẹ́ bá yáyàn kan lówó ó ṣeéṣe kí ẹ rí owó náà gbà padà lọ́jọ́ tòní. Ẹ má wàá sun oorun àsùnjù kó má jẹ́ kí ẹ wà sluggish tàbí dọ́ọ̀lù lọ́jọ́ tòní. Ẹ rẹra yín lẹ̀ kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn. Ẹ ṣàwọn kan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún lénìí. Aago 2 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 3 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí tí colour sea green sì jẹ́ colour èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní.
ẹ̀yin tẹ̀ ń lòràwọ̀ inú àtùpà Sagittarius, ẹ̀yin tá a bí láàrin November 23 sí December 22, ẹ máa wà very busy lẹ́nìí kán lè pọ̀ lọ́rùn yín díẹ̀ lọ́jọ́ tòní téyì sì lè jẹ́ kí dàrúdàpọ̀ kàn fẹ́ wáyé fún yín, ṣùgbọ́n outcome àwọn ọkàn yìí ó ṣeéṣe kó bí àwọn opportunity tó máa jẹ́ kí ìgbésí ayé yín tún ní ìdàgbàsókè. Challenges èyíkéyìí tó bá wáyé lẹ́nìí kí ẹ kojú rẹ̀, kò sí bó tilẹ̀ hùn kó lé koko tó. ní ìgbẹ̀yìn sì rèé, ọkàn yín máa balẹ̀ pẹ̀sẹ̀ tí ẹ sì máa wà ní móòdù bí ìgbà pé kẹ́ enjoy ara yín lénìí tí ẹ bá invest sórí pé ara lẹ̀ à ń talẹ̀ àbá nǹkan lé ó ṣeéṣe kí ẹ ríre gbámú lórí rẹ̀. bẹ́ẹ̀ sì ni kẹ́ kíyèsára ẹ má kanra mẹ́nikẹ́ni lénìí, ẹ má kàn jújú bó ṣe lọ lórí ohunkóhun, ẹ wà smart kẹ́ focus lórí ohun tí ẹ bá ń ṣe kí ẹ sì tẹpá mọ́ṣẹ́ lénìí pẹ̀lú. aago 11 láàárọ̀ sí aago 12 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí tí kọ́lọ̀ white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. ẹ̀yin tẹ́ ń lòràwọ̀ èrùpè lérùkù Capricorn, ẹ̀yin tá a bí láàrin December 23 sí January 19, ọjọ́ tòní máa jọ́jọ́ tó dára púpọ̀ láti fi lo àkókò àti ìgbà pẹ̀lú mọ̀lẹ́bí. tí ẹ bá ń travel lọ́jọ́ tòní kẹ́ ṣe prayer ṣáájú kẹ́ tó bọ́ sọ́nà o. bẹ́ẹ̀ sì ni ẹ máa wà very social lọ́jọ́ tòní. ó wá ṣeéṣe kẹ́ ẹ ráwọn fàsẹ́yìn kéékèèké kan ṣùgbọ́n kí ẹ má wà discourage rárá. ẹ rí dájú pé ẹ tún tẹpá mọ́ṣẹ́ láti ríre gbámú láàyè iṣẹ́. ẹ má ṣàṣejù lórí okòhun kẹ́ ṣàwọn kan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún. kẹ́ tẹpá mọ́ṣẹ́ lẹ́nìí kẹ́ sì jẹ́ kára yín yá gágá. aago 1 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 3 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí tí kọ́lọ̀ indigo sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. ẹ̀yin tẹ́ ń lòràwọ̀ afẹ́fẹ́ oníbìínú Aquarius, ẹ̀yin tá a bí láàrin January 20 sí February 19, léni kẹ́ kíyèsára kẹ́ pàṣírí mọ́ púpọ̀ lórí àwọn plan tẹ́ ní fún dáadáa lásìkò ìsírèé. bí nǹkan yín ṣe fẹ́ ní ìdàgbàsókè ló gbọ́dọ̀ wà lórí ẹ̀mí yín dáadáa lọ́jọ́ tòní. ẹ ní láti dáàbò bo àwọn ọ̀kan níyín tówó ṣeé ṣe kí ẹ fẹ́ pàdánù àwọn nǹkan kéékèèké kan lọ́jọ́ tòní. ó sì ṣeé ṣe kó lólùfẹ́ yín máa ronú púpọ̀ nípa yín lọ́jọ́ tòní. ẹ lè pè wọ́n kí ẹ dìjọ́ lu àkókò àti ìgbà tó dára papọ̀. lénìí ó dára kí ẹ gbọ́ àmọ̀ràn látọ̀dọ̀ bàbá tàbí látọ̀dọ̀ ẹ̀gbọ́n yín. àmọ̀ràn tí wọ́n bá gbà yín á jẹ́ èyí tó máa ran ìgbésí ayé yín lọ́wọ́ lénìí. ẹ tẹpá mọ́ṣẹ́ kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ rẹra yín lẹ̀ kí ẹ sì báwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín. green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. ẹ̀yin tẹ́ ń lòràwọ̀ omi tí kì í ru Pisces, ẹ̀yin tá a bí láàrin February 20 sí March 20, agbára kankan máa wà fún yín, ara yín sì máa yá gágá dáadáa níbi iṣẹ́ lọ́jọ́ tòní. àwọn tí ẹ̀dìjọ́ ń ṣiṣẹ́ wọn máa gbóríyìn fún yín dáadáa, wọ́n á sì ṣe thank you fún iṣẹ́ takuntakun tẹ́ ẹ ṣe lénìí. ẹ máa ní clarity láti yanjú àwọn iṣẹ́ tó ti wà ní ìdádúró ti pẹ́ látàrí kankan. lénìí ó dára kí ẹ tètè kúrò ní ibi iṣẹ́ náà kí ẹ lo àkókò àti ìgbà láti fi gbafẹ́ láti fi enjoy ara yín lọ́wọ́ ọ̀rọ̀lẹ́. ó ṣeéṣe kára máa ya yín bí ìgbà pé kẹ́ tètè mékì owó rẹpẹtẹ ṣùgbọ́n kẹ́ kíyèsára ẹ má gbégbèsè tó ṣe gbówó very risky lénìí o. ẹ gbájúmọ́ṣẹ́ kẹ́ lè rọrẹ gbámú. ẹ pàṣírí mọ́ lórí àwọn nǹkan kọ̀ọ̀kan yín kó lè já sáyọ̀ kó já síre. kẹ́ sì ṣàwọn nǹkan tá mú kí inú yín dùn káyọ̀ yín kó lénìí. aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí tí kọ́lọ̀ forest green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. fẹ́yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. ire gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Èdùmàrè. ire o.